wà tó ẹ pé o gbọ́dọ̀ ta ògo ẹ ní ọjọ́ àárọ̀ tó bá ta lọ́jọ́ àárọ̀ o lè ríra ní ọ̀wọ́n ní ọjọ́ ọ̀sán tó bá dọjú alẹ́ ẹ wá forfeit ẹ mọ́ ẹ lọ́wọ́. Nítorí ìdí èyí tó bá ti ń sọ fún ẹ wípé ológo ni ẹ ológo ni ẹ ológo ni ẹ má jẹ́ kí yẹn má jẹ́ kó máa fún ẹ ní ẹ̀mí pé kó máa ṣìwàwù àbí kó máa ṣiṣẹ́. Tọ́mọ ológo bá ti ń ṣìwàwù ó ti ń tẹ́ ó gbọ́dọ̀ dúró lórí ọwọ́ ẹ. Ọmọ ológo kì í ṣàgbèrè, ọmọ ológo kì í mutí jù, ọmọ ológo kì í rìnrìn kùrìn, kíkọ́ tí ògo ẹ fi máa bú jáde òun ló gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà pátápátá. Má jẹ́ kí torí pé sọ pé ológo yẹn kó wá lọ dọ̀bálẹ̀ síbi kan kó máa sùn kó ní ṣe bí ògo ń bọ̀. Ògo ni wá bá ẹ lójú oorun o máa ṣiṣẹ́ tó ògo lẹ́yìn ni. Ògo dára púpọ̀. Mo nífẹ̀ẹ́ láti máa sọ̀rọ̀ nípa ògo torí mo mọ̀ kan tí ògo jẹ́. Kò sẹ́ni tọ́lọ́run dá láyé mo máa ń sọ tó dá tí ò dá ògo mọ́ o. Ọlọ́run dá ògo mọ́ everybody ní abẹ́ ọ̀run wí. Nítorí ẹ̀ ni mo fi máa ń sọ nípa ìràwọ̀ nígbà gbogbo. Tó bá ti máa bẹ́ ìràwọ̀ tó wàá mọrú ògo tó bá wáyé. Tó bá dẹ̀ ti mọrú ògo tó bá wálé ayé wàá mọ bó ṣe máa ṣiṣẹ́ tó ògo yẹn tó jẹ́ wípé àsìkò tó yẹ kí ògo yẹn máa farahàn kò ní farasin. Ìgbà tó yẹ kó ògo máa farahàn ni wípé látìgbà tí ọmọ bá ti bẹ̀rẹ̀ sí lọ sílé ìwé ògo kan máa ń wà tó jẹ́ pé ó máa ń tayọ àwọn ògo tó kù. Wọ́n mú wá pé ó máa mọ̀wé dáadáa ju àwọn ẹgbẹ́ ẹ̀ lọ ní class. Èmi máa wà ní average class, èmi dẹ̀ máa dọ̀. Torí pé ìyẹn wá dọ̀ ní ọjọ́ kìíní àná ẹ̀ kò sọ pé kó dọjọ́ wájú kó má rí ògo lò. Ògo kálukú bí a ti fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nítorí ìdí èyí tó bá sọ fún ènìyàn òbí tàbí ọmọ fúnra ẹ̀ pé ọmọ ológo ni ẹ o òótọ́ ni ọmọ ológo ni torí pé gbogbo apátápátá la wà ní abẹ́ àkóso ògo. Tó bá ti lè bí ẹ ní abẹ́ ìràwọ̀ kan bóyá ìràwọ̀ ilẹ̀ ni o ìràwọ̀ omi ni o iná ni àbí afẹ́fẹ́ ó ti jẹ́ ọmọ ológo kan nìyẹn. Nítorí ìdí èyí nǹkan tó máa ń jẹ́ kí ọmọ ológo sọ ògo nù number 1 mo ti sọ́rí òun ni pé àìgbọ́ràn máa ń sọ ògo nù. Ọ̀rọ̀ tí mo sọ ní last episode mi ọ̀rọ̀ yẹn mo sọ débì kan ó sì kẹyọ kan. Ìgbà tí mo sọ fún ìránṣẹ́bìnrin tí mo fẹ́ tẹ̀lé lọ sí club pé club pé mo ò lọ mọ́ o gbà tó dáwọ́ kejì mọ́ ni mo ò lọ mọ́ mi wá lọ. Kí ló dé kí ló ṣẹlẹ̀ tó mo ní mi ò lọ torí àlá tí mo ti lá tí mo rí mọ́tò méjì tó ní pé tí bá fẹ́ ṣògo eléyìí kan gbé fún mi lọ́jọ́ iwájú ṣùgbọ́n tí bá wo eléyìí mi ò lè rí eléyìí tó dára yìí wọ̀ mo yà sá mo gbọ́n. Tó bá jẹ́ ọmọ mi ni kò ní máìdì nǹkan tí ó torí yẹn torí pé wọ́n ti dín létí láti sọ ògo yẹn nù. Ṣùgbọ́n nítorí pé mo jẹ́ ọmọ láti ilẹ̀ tí mo máa kíyèsí àlá gan mo believe lórí spiritual. So ìgbà tí mo wá ní number 2 ẹ̀ ó tún wá invite me again pé ká tún lọ sí party kan tí àwọn àgbàlagbà ń bọ̀ ń bẹ̀ pé ká jọ lọ. Mo wá ní òkè ọ̀rọ̀ tí mo ń sọ yìí mi ò tí ì bímọ. Mo wá tẹ̀lé lọ nígbàjú Ọlọ́run àti ìgbà tí mo débẹ̀ yẹn má kan tí mo jókòó tí bàbá yẹn ti dàgbà láti wọ́n bí 70 years. Ó ní kí n mú ọwọ́ òsì mi wá mo wá fún ní ọwọ́ òsì mi lọ́jọ́ yẹn lọ. Bàbá yẹn láti sọ fún mi pé kí ni mò ń ṣe níbí báyìí pé kò yẹ kí n wà níbi tí mo wà yìí o nígbà torí pé tí bá rí nǹkan tí mo kárì pé mi ò ní wá sí irú àpéjọpọ̀ yìí tí mo wá. Mo wá rò nínú mi wípé àpéjọpọ̀ pé èèyàn ṣe birthday a dẹ̀ wá síbẹ̀ kí ló special mbẹ̀ ohun tí ìgbà tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣí mi lójú ẹ̀mí mo wá mọ ìtumọ̀ nǹkan tí bàbá yẹn sọ ní ọjọ́ kìíní àná. Bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ológun wà tó ẹ pé o gbọ́dọ̀ ta ògo ẹ ní ọjọ́ àárọ̀ tó bá ta lọ́jọ́ àárọ̀ o lè ríra ní ọ̀wọ́n ní ọjọ́ ọ̀sán tó bá dọjú alẹ́ ẹ wá forfeit ẹ mọ́ ẹ lọ́wọ́. Nítorí ìdí èyí tó bá ti ń sọ fún ẹ wípé ológo ni ẹ ológo ni ẹ ológo ni ẹ má jẹ́ kí yẹn má jẹ́ kó máa fún ẹ ní ẹ̀mí pé kó máa ṣìwàwù àbí kó máa ṣiṣẹ́. Tọ́mọ ológo bá ti ń ṣìwàwù ó ti ń tẹ́ ó gbọ́dọ̀ dúró lórí ọwọ́ ẹ. Ọmọ ológo kì í ṣàgbèrè, ọmọ ológo kì í mutí jù, ọmọ ológo kì í rìnrìn kùrìn, kíkọ́ tí ògo ẹ fi máa bú jáde òun ló gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà pátápátá. Má jẹ́ kí torí pé
yẹn kó wá lọ dọ̀bálẹ̀ síbi kan kó máa sùn kó ní ṣe bí ògo ń bọ̀ ògo ni wá bá ẹ lójú oorun o máa ṣiṣẹ́ tó ògo lẹ́yìn ni ìwọ́n bí kò máa sọ ògo nù ní pé ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tẹ̀ pé especially àwọn tó jẹ́ wòlíì ò gbọ́dọ̀ máa ṣàgbèrè wòlíì ò gbọ́dọ̀ máa mutí wòlíì ò gbọ́dọ̀ mugbó wòlíì ò gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo tí Ọlọ́run ò fẹ́ nǹkan tó bá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wòlíì kàgbákò ikú òjijì ni pé ibi tí màlíkà wa ti fẹ́ tó bá ti lọ síbẹ̀ ó máa sọ ògo nù màlíkà lómi ò tiẹ̀ fẹ́ ní ilé ijó tó bá ti ń jọ mọ́ bóyá wọ́n máa ń ṣèṣekúṣe ń bẹ̀ àbí òtẹ́ẹ̀lì dágbé kìí ṣe pé bóyá ọ̀nà mínísítà bí kò lọ fi sùn sí òtẹ́ẹ̀lì ó wá lọ sí òtẹ́ẹ̀lì ó wá kóbìnrin tiẹ̀ ìwọ wòlíì ó wá ní olóṣè kan bẹ̀ ni olóṣìṣẹ́ olúwa ni níbi tó ti fẹ́ ṣàgbèrè tó bá ṣe tán wàá tún wẹ̀ wàá tún gbàṣọ sọ́run wàá sọ pé ẹ kí hallelujah ọmọ kò ń sọ ògo nù díẹ̀díẹ̀ ni ògo ń sọnù nìyẹn ọmọ ológo gbọ́dọ̀ sá fún gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn tó bá ti jẹ́ ọmọ ológo mo ti sọ fún ẹ rí má gbé ológun torí pé tí ológun bá wọnú ayé ológo ó máa sọ ògo di yẹpẹrẹ ni á sọ ògo di ẹdun ànilẹ̀ ni á sọ ògo di nǹkan tó ẹ pé èèyàn ní lè sọ nípa ẹ̀ mọ́ ògo ló dára jù láyé yìí nǹkan tó kó tó ògo fi dá ni pé maintain lórí ògo ẹ yes dúró lórí ìràwọ̀ ẹ kó dúró lórí ògo tí Ọlọ́run pè é sí yẹn ògo yẹn máa fọ òun ó dẹ̀ máa bú jáde ó mọ̀ wípé àwọn ènìyàn ayé wọn ò lè pa kádàrá jà ìwọ gọ́gọ́ ló lè fún wọn ní chance láti fẹ́ wọ ogun ẹ sẹ́yìn tó bá fẹ́ kí owó agun ẹ fà sẹ́yìn kò sẹ́ni tó lè fà sẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ kan lánàá nígbà tá à ń ṣe prayer lóru mo sọ fún àwọn gúrùpù mo ní pé tó bá ti ń lànà lójú àlá tó bá ti rí i pé wọ́n ń gbé àwọn èèyàn kan wọ̀ tẹ́nì yẹn wá wọ́n wá sọ pé mọ́mì mi wọ́n máa gbá wọ̀ yín wọ̀ kí ni mọ́mì ẹ̀ ń fà wọ̀ tiẹ̀ ṣe tó fi rí gbé wọ̀ yes kí làbúrò tàbí ẹgbẹ́ ẹ̀tẹ́jọ́ jẹ́ ọmọ ìyá ń ṣe tó fi rí àwọ̀ ẹ̀gbẹ́ wọ̀ kí ló ń fà wọ̀ tiẹ̀ ṣe ó jẹ́ àwọ̀ ejò àbí tó ń bọ́lẹ̀ ìwọ náà ní jẹ́ kí àgọ́ ara ẹ kó gbàbọ̀dẹ̀ fún òkùnkùn tí ènìyàn bá ti rí ẹ pé wọ́n ti lu àgọ́ rẹ láti ṣe bí